Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV 2 ìkànnì tó ń sojú ọmọ káàárọ̀ oòjíire nípa ìròyìn àjàbalẹ̀ èyí tí ó ní ọ̀rìn dáadáa nípa tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fún wa etí náà ò ní dín. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ṣáájú ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tàsìkò yìí. Ó yẹ kí bàbá Ìyábọ̀ pẹnu rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ Tinubu ni o, torí pé orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì bàjẹ́ rárá. Sẹ́nítọ̀ kan ló fohùn lédè sí Olúṣẹ́gun Ọbásanjọ́ bẹ́ẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara ti tẹ ọmọ orílẹ̀-èdè Algeria kan èyí tó ń kó ìbọn wọlé fáwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè yìí. Ìwọ́de tó lágbára tó sì làmìlaka ló wáyé nílùú Òṣogbo tó ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn tó fi kan àwọn agbófinró lẹ́yìn tí wọ́n yìnbọn lu alága àwọn onímọ́tò ìlú Òṣogbo. Ní ìpínlẹ̀ Ebonyi, ìkọlù àwọn sójà àti àwọn ọlọ́pàá tó wáyé ni ó ti ṣe bẹ́ẹ̀ rán ẹnìkan lọ sọ́run àrèmábọ̀ báyìí. Ìròyìn ti Biafra Nation. Àwọn ọmọ ilẹ̀ Biafra tó ti ṣe ìkọlù mìíràn ní ìpínlẹ̀ Abia nílùú ìtàn ti dẹ́mi ọlọ́pàá mìíràn légbodò. Ọmọdékùnrin kan ni wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tán wá ní ìlú Èkó. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ní bá a ṣe mú wá fún yín. Ó yẹ kí bàbá Ìyábọ̀ panu mọ́ wọn kàn pa ẹnu wọn mọ́ ni lórí ọ̀rọ̀ Tinubu, torí pé orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì bàjẹ́ rárá. Sẹ́nítọ̀ kan ló fi ohùn lédè bẹ́ẹ̀ sí Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí tó sọ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nípa pé orílẹ̀-èdè Nàìjíríà ti wó lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nínú ètí iléeṣẹ́ ààrẹ tí wọ́n ti fi ohùn lédè sí Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé ọ̀rọ̀ náà tẹ́ sí bàbá náà lẹ́nu. Níṣẹ́ ni sẹ́nítọ̀ èyí tó ń ṣojú Ondo South Senatorial District ìyún Jimoh Ibrahim lòun náà ti takòtò ọ̀rọ̀ padà sí Olúṣẹ́gun Ọbásanjọ́ báyìí nínú àlàyé tiẹ̀ lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí móhùnmáwòrán Channel èyí tó wáyé lánàá òde yìí. Ibẹ̀ ni Jimoh Ibrahim ló ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ ó ní kò yẹ kí Olúṣẹ́gun Ọbásanjọ́ kó sọ irú ọ̀rọ̀ yìí. Ó ní bàbá Ìyábọ̀ jẹ́ èèyàn kan pàtàkì tí òun fẹ́ràn dáadáa. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá sọ yìí ó kù díẹ̀ káàtó nítorí wípé ìṣèjọba orílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò jásí wípé ààrẹ Olúṣẹ́gun nínú ètò jásí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ń léwájú, ó ní wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó tún rú gọ́gọ́ sí i. Ó ní ẹ̀sẹ̀ àwò ṣe gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti dìde tán lámìlaka lẹ́nìí, ṣe gbogbo wọn ṣé bíbẹ̀rẹ̀ wọn ṣe rí òun náà ni ó ṣe wà lẹ́nìí ni. Ó ní ohun tí yóò dáa yóò kọ́kọ́ ní bákan nínú ètò jásí pé kó sì lè dáa bẹ́ẹ̀. Ó náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ń ṣe, ó ní fún ìdí èyí ohun tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí sọ yìí àwọn kò gbà wọlé o. Ọ̀rọ̀ tó sì kù díẹ̀ káàtó ó ní bàbá náà ni wọ́n sọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara ti tẹ ọmọ orílẹ̀-èdè Algeria kan èyí tó ń kó ìbọn wọlé fáwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè yìí. Ọ̀gá àgbà àwọn agbófinró ìpínlẹ̀ Zamfara Mohammed Dalijan ó ní ó fi ìròyìn náà léde lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ní Gusau ní ìpínlẹ̀ Zamfara lénìí. Lásìkò náà ló sọ dímọ̀ wípé ọwọ́ tẹ ọmọ orílẹ̀-èdè Algeria kan nínú ètò ti jẹ́wọ́ wípé ó ti tó ọdún 8 tí òun ti ń kó ìbọn wọlé fún àwọn agbésùmọ̀mí orílẹ̀-èdè Nàìjíríà, nínú ètò sì jẹ́ wípé ní àsìkò tí wọ́n fi páńpẹ́ òfin mu yìí ó ní ó jẹ́wọ́ ọ̀rọ̀ náà tí wọ́n sì gba oríṣiríṣi ìbọn ìléwọ́ tó fi mọ́ AK-47 èyí tó jẹ́ 16 lásìkò tí wọ́n ká arákùnrin ọmọ Algeria yìí mú. Ibẹ̀ náà tó ti bá àwọn agbésùmọ̀mí míì tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn. Àwọn ohun tí wọ́n bá lọ́wọ́ àwọn ènìyàn yìí èyí tó wáyé ní agbègbè Ìlélà bọ́dà ìyún ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n bá
ogunlọ́gọ̀ òbítíbitì owó èyí tí òǹkà rẹ̀ jẹ́ 2.5 million naira àti ìbọn tó jẹ́ ti pistol nínú èyí tí wọ́n ti ṣe àlàyé wípé wọ́n jẹ́wọ́ pé iléeṣẹ́ kan tó wà ní ìpínlẹ̀ Plateau ní ìlú Jos ó ṣe bẹ́ẹ̀ tó ń bá wọn ṣe ìbọn ọ̀hún nínú ìtàn sì sọ di mímọ̀ pé àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí bí àwọn yóò sì lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé iléeṣẹ́ ọ̀hún tó ń ṣe ìbọn fún àwọn agbésùmọ̀mí tí wọ́n dé orílẹ̀-èdè Nàìjíríà mú àmọ́ ju gbogbo ẹ̀ lọ ọmọ orílẹ̀-èdè Algeria àti àwọn agbésùmọ̀mí táwọn fi páńpẹ́ òfin mú báyìí ó ní gbogbo wọn ti wà ní àtìmọ́lé àwọn agbófinró. Ìwọ́de tó lágbára àti ìfẹ̀hónúhàn tó lámìlaka ló ti ṣẹlẹ̀ tó sì wáyé nílùú Òṣogbo tí ń ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí lórí ẹ̀sùn tó fi kan àwọn agbófinró ibẹ̀ lẹ́yìn tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n yìnbọn lu alága àwọn onímọ́tò kan ní ìlú Òṣogbo ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 19 inú oṣù táwa yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú ètò tí já sí wípé ọ̀kan lára àwọn alága ìpínlẹ̀ Ọ̀ṣun fún onímọ́tò ìyún Ọ̀ṣun State Transport Management System tí orúkọ rẹ̀ ń jẹ́ Wakil Nurudeen Alowonle ó ní ìkọlù náà ní ó dé bá lásìkò tí wọ́n ń ṣe àlàyé yìí wọ́n sọ dímọ̀ pé alága àwọn ẹgbẹ́ onímọ́tò náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àwọn agbófinró ni wọ́n fi páńpẹ́ òfin mú nínú ètò wọn sì ti ṣe ìkọlù tí wọ́n yin ìbọn lu alága náà lásìkò tó wà ní àtìmọ́lé wọn èyí ló sì wá fà á tí àwọn ẹgbẹ́ onímọ́tò tí wọ́n fi túyáyá tó sì túyáyá jáde lẹ́nìí láti ṣe ìwọ́de nínú ìtàn tó ti da iṣẹ́ sílẹ̀ tó já sí wípé àtòníṣẹ́ àtọmọléèwé ó ní wọn kò rí ọkọ̀ tí wọn yóò gùn lọ síbi iṣẹ́ òòjọ́ wọn látàrí pé wọ́n láwọn ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ tí àwọn agbófinró náà tí wọ́n gbé ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kọmíṣánná fétò ìròyìn àti ìlànà àtẹ̀lé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún arákùnrin Kọ́lápọ̀ Álímì òun náà sọ̀rọ̀ tó sì ṣe àlàyé ọ̀rọ̀ náà wípé kì í ṣe nǹkan tó bójúmu ó ní ìwà tí àwọn agbófinró ọ̀hún wù pẹ̀lú bó ti já sí wípé olórí ẹ̀ka tó ń rí sí ìwà ìjínigbé ní ẹ̀ka àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀ṣun ètí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses Lọ́ọ̀ ó ní ó ṣe bẹ́ẹ̀ tó yin ìbọn lu alága náà tí ọ̀pọ̀ mọ̀ sí Alowonle àmọ́ ṣá o gbogbo ọ̀rọ̀ náà ó ní ó ti dé sí ìlú Àbújá báyìí nínú ètò jásí wípé olórí àwọn agbófinró ilẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun òun ló ti sọ di mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì sọ di mímọ̀ pé ẹni tó hu ìwà ọ̀hún ní agbófinró tó yin ìbọn náà ó ti wà látìmọ́lé Alowonle náà sì gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Ẹ̀bòyì ìkọlù àwọn sójà àti àwọn ọlọ́pàá tó wáyé wọn ló ti ṣe bẹ́ẹ̀ ná ẹnìkan sọnù àrèmábọ̀ báyìí ní Abakaliki tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ẹ̀bòyì ní agbègbè tí wọ́n pè ní Iguwachara ìjọba ìbílẹ̀ Ẹ̀bòyì ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn agbófinró náà ó ní wọ́n wà ní ojú òpópónà tí wọ́n sì ń ṣe àyẹ̀wò ọkọ̀ tó ń lọ àtèyí tó ń bọ̀ nínú èyí tí wọ́n ti pàdé ọmọ ogun lẹ́yìn kan tí a mọ̀ sí sójà tí wọ́n sì dá dúró lórí ọ̀kadà rẹ̀ láti ṣe àyẹ̀wò rẹ̀ ṣùgbọ́n tó fárígá wípé kò sẹ́ni tó lè dóhùn dúró àbẹ́ni tó lè ṣe àyẹ̀wò òun lásìkò yìí tí wọ́n ń fa ọ̀rọ̀ náà lọ́wọ́ ó ní wọ́n sọ dímọ̀ wípé ó gbìyànjú láti gba ìbọn tó wà ní èjìká agbófinró ọ̀hún ṣùgbọ́n ibi tí wọ́n ti jọ ń lo ìbọn náà gbà ó ní àṣìta ìbọn náà ló ti ṣe bẹ́ẹ̀ ba arákùnrin tí wọ́n pè ní lébìrà kan ní agbègbè ọ̀hún nínú ètò sì ti jáde láyé ní wàràǹṣeṣà táwọn mẹ́ta míì tí wọ́n fi ara gbọgbẹ́ yamayama ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ náà Adaku Uche Anya ó wá sọ di mímọ̀ pé kì í ṣe wípé wọ́n máa yìnbọn lu ẹni tó dolóògbé ọ̀hún ṣùgbọ́n ìfàǹfà tó wáyé láàrin àwọn méjèèjì wọn ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì mú kí arákùnrin lébìrà náà tó jáde láyé ó ní àwọn méjèèjì ti wà ní àtìmọ́lé àwọn báyìí o àti agbófinró àti ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n sì ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà. Ìròyìn ti Biafra Nation báyìí àwọn ọmọ ilẹ̀ Biafra tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù mìíràn ní ìpínlẹ̀ Abia nínú ìtàn ti fi ẹ̀mí agbófinró kan tán tó ti fi ṣòfò báyìí ní agbègbè tán pè ní Ebem Ohavia ìjọba Ohavia tí ń ṣe ìpínlẹ̀ Abia ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti gbé fídíò náà jáde táwọn ọmọ ikọ̀ Biafra sì ń sọ di mímọ̀ wípé
àláwọn ti sọ àwọn sì ń tún sọ pé àwọn kò fẹ́ rí ọmọ ogun ilẹ̀ yìí kankan àbí agbófinró kankan tó jẹ́ ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ àwọn, èyí tí àwọn bá sì ti rí báyìí pípa làwọn yóò pa àfi ìgbà táwọn bá tó gba òmìnira orílẹ̀-èdè Biafra. Tẹ́ bá gbàgbé lánàá òde ìlàmú ìròyìn kan wá pé àwọn ọmọ ogun ikọ̀ Biafra náà ṣe ìkọlù sí àwọn agbófinró nínú èyí tí wọ́n ti fi ẹ̀mí agbófinró bíi 4 ṣe tán ti fi tàfàlà tí ọlọ́kadà kan sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ìtẹ̀síwájú ọ̀rọ̀ náà olè tó tún ṣẹlẹ̀ lénìí ní ìpínlẹ̀ Abia náà nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa agbófinró kan lénìí ọ̀hún. Ọmọdékùnrin kan náà ti ṣe bẹ́ẹ̀ kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá báyìí ní ìpínlẹ̀ Èkó. Ọmọdékùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Saubana Jelili ó ní wọ́n ti sọ di mọ̀ wípé láti ọjọ́ 19 inú oṣù kọkànlá tá wà yìí ó ní àwọn ti rí gbẹ̀yìn ní ọjà Ìjọra ní ìpínlẹ̀ Èkó tán sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹni tó bá wọn rí ọmọdékùnrin náà kó dákun dábọ̀ kó kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà ní ìtòsí wọn tàbí kó kàn sí Ọláyọmí Koiki Media lórí ayélujára láti lè júwe ibi tí ọmọ náà tó wà. Wọ́n sì gbàdúrà pé ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kò ní sọnù láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. A kí gbogbo wa pé ẹ kú ìtẹ́tí gbọ́ láti àtàárọ̀. Oníyanṣe ọlọ́kà ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀yìn náà a kí n pé ẹ kú ìfẹ́ tẹ́ fi bá wa jẹ́. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá tún padà máa fún ní ìròyìn míì, ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ ẹ sì bá wa kọ́mẹ̀ntì sórí àwọn ìròyìn wa náà. Títí di ìgbà náà ó dàárọ̀, oorun ayọ̀ la ó sùn.